ماشي بنور الله ماشي، ماشي بنور الله ماشي، ماشي بنور الله ماشي، ماشي بنور الله. أدعي وأقول يا رب يا رب، تبقى لي حسن وجاه، زدني بحبك حب يا رب، تبارك لي في عيالي وبصحتي ومالي، تبارك لي في عيالي. إن الحمد لله نحمده ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه. أما بعد، الغلو في الدين. àkórí ọ̀rọ̀ wa ní àárọ̀ tòní òun ni àṣejù nípa ọ̀rọ̀ ẹ̀sìn. ǹjẹ́ yẹn lè sin lọ́hùn ká tún wá nàka sí i pé tiẹ̀ pọ̀, ìtumọ̀ rẹ̀ nù. yàrá níbi ẹ̀sìn ọlọ́run náà a tún lè nàka sí yàn pé a eléyìí pọ̀. ìtumọ̀ al-guluwu fi ddini nìyẹn. irú tọ́píkì báyìí kọ́lọ́nkọ́ wa sàmànà wa ni nínú àwọn tọ́píkì tó gba ẹlẹgẹ́ púpọ̀ òun ni ọ̀rọ̀ al-guluwu fi ddini. ní tìtorí pé ìran àwọn èèyàn kan bẹ bí yẹn bá ń jí kásùbà púpọ̀ ó ti ṣàṣejù nínú ẹ̀sìn lọ́dọ̀ tiwọn. èyí ṣe gbogbo àṣùbà bó tutù mú. bọ́mọ obìnrin mùsùlùmí bá jáde tó bo gbogbo ntọ́lọ̀ ní ó bò lọ́dọ̀ àwọn kan àṣejù náà nù. òun ni mo fi lọ gba ọ̀rọ̀ tó gba ẹlẹ́gẹ́ ni tí a gbọ́dọ̀ ṣàlàyé lẹ́nu wọn bá bí tọ́lọ́mbá ní kó yá wa náà ma pé kíni ń jáṣejù nínú ẹ̀sìn, kí sì ni ọmọ anabi adama lérò pé àṣejù ni tí ò jáṣejù lọ́dọ̀ tọ́lọ́n. at the same time ẹlòmíì náà ntọ́lọ́wọ̀n ọ̀bẹ ní ọmọ ṣe ni ó sì máa pe àwọn èèyàn sí. ó yẹ ká pàkíyèsí ẹrú náà irú ẹni bẹ́ẹ̀ náà pé àà eléyìí tí wọn náà ń wí ó ti kọjá àbí tọ́lọ̀ ní kò dé. ṣùgbọ́n ṣáájú gbogbo ẹ̀ hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam kan lọ́lọ́ ní kí n rántí, òun ni mo sì fẹ́ fi ṣe al-madkhalu ila al-mawdu', bóyá ká ti ọ̀nà bẹ̀ wọlé. روى الإمام الترمذي رحمه الله بإسناد حسن إلى أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله قال زار النبي صلى الله عليه وسلم شابا وهو في مرض الموت، فقال النبي صلى الله عليه وسلم كيف تجدك؟ قال الشاب إني أرجو الله وأخاف ذنوبي. فقال النبي صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا الموطن إلا أعطاه الله ما يرجو وأمنه مما يخاف. أنس بن مالك رضي الله تعالى عنه صحابي النبي تامان بيامو أكبر النبي محمد صلى الله عليه وسلم
òun ló ṣe wá ní àǹfààní hadithi ńláńlá yìí gẹ́gẹ́ bí alimami Tirmidhi ti gbà wá nù tírà wọn. Anas bin Malik ní lọ́jọ́ kan anabi dìde ọlọ kí ṣaaban ọ̀dọ́ kan nígboro Madina ọ̀rẹ́ anabi lọ kí gẹ́gẹ́ bá a ti mọ̀ pé nínú ẹ̀kọ́ tá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam kọ́ ìmẹ àtẹ̀yìn òun ni iyadatul marid bàbá gbọ́ pé ọ̀rẹ́ nìkan ní mùsùlùmí kódà bá mọ̀ rí inú téèyàn fi gba aládá ni pé ẹja lọ kí àmọ́ lẹ́kọ̀ọ́ kíkí ibẹ̀ ń ká fẹ́ lọ lónìí. ó nígbà tá anabi wa dọ́dọ̀ ọ̀dọ́kùnrin yìí anabi bá lẹ́ni tó ṣe pé ní wa huwa fi maradil maut àárẹ̀ ọlọ́jọ́ lọ́dàbí ń pè ń ṣe ìyẹn ni pé àárẹ̀ tó súnmọ́ pé bọ́lọ̀nbáyà ní okùn tẹ́lẹ̀ yóò lò láyé lókun àmọ́ pẹ̀rẹ̀ tí ọmọ anabi adama lè rí tí ó fi mọ̀ pé bóyá wọn lè la àárẹ̀ yìí irú ọmọ yìí ń bẹ nípò bẹ́ẹ̀ ń jọ náà. anasila anabi wa súnmọ́ anabi wa bí níbèrè yìí anabi ní kayfa tajiduka bóòlù tí ń kí ló ń fi bóòlù ń rí bóòlù bí ìgbà táwa náà ń gbé bóòlù ń ṣe ọ́ anabi bí ọmọkùnrin yìí bẹ́ẹ̀. èsì tí arákùnrin yìí ọ̀fọ̀ ń jọ náà òun ni mo bẹ lọ́n kọ́ lọ́n wo fi ṣe ìmẹ́lẹ̀ fún wa lórí tọ́píìkì wa lónìí. Anasi ní ti ọmọkùnrin yìí fi dá nàbí lóhùn jọ yẹn ni pé inni arjullaha wa akhafu dhunubi. ìwà nàbí sallallahu alayhi wa sallam bí mo ti wà yìí tọ́ arjullah ẹni tàn máa pé ìkẹ́ ọlọ́run ó bá mi ọlọ́run ó ṣàánú mi. wa akhafu dhunubi àmọ́ nígbà ní at the same time bí n ti ràn kàn pọ́ ọlọ́run ó ṣàánú mi yìí akhafu dhunubi ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi sì ń bà mí. arjullaha wa akhafu dhunubi. ọlọ́run mọ̀ pé kò ní ṣàìmọ̀ ṣàánú mi àmẹ́rù ẹ̀ṣẹ̀ tèmi gan-an ń ba èmi gan ọ contradict ara wọn àbí anabi wa la sallallahu alaihi wa sallam anasila anabi wa ni la yajtami'ani fi qalbi abdin fi mithli hadha al-mawtin irú méjèèjì yìí tó pàdé lọ́kàn ọmọkùnrin yìí kò lè pàdé lọ́kàn èèyàn kan fi mithli hadha al-mawtin pàtàkì jùlọ nírú ipò tó wà yìí kí ni nǹkan méjèèjì náà ar-raja wal-khawf ìníran kàánú ọlọ́run àti bẹ̀rù ìyà ọlọ́run Ànábì ní méjèèjì ò lè pàdé lọ́kàn èèyàn pàtàkì jùlọ nírú ipò yìí illa a'tahu Allahu ma yarju amanahu mimma yakhaf àfi kólu ó fún ní ti níran kan o ntí ń ṣe ń bẹ̀rù ọlọ́run ó sì kí ọ̀rẹ́ yọ̀fẹ̀ mi rẹ̀ balẹ̀ ń bẹ̀ bádìí fi náà ti mánu kí wàá lọ jọra wọn pẹ̀lú al-ghuluw fi ddin bó ti ṣe àpíà sẹ́mi ọlọ́run kó jọ àpíà sẹ́yìn náà bẹ́ẹ̀ gbogbo ń tà ń pè ní àṣejù nínú ẹ̀sìn ntí ń fa àtògùn rẹ̀ ń bẹ nù hadithi hadithu Anas bin Malik radiyallahu anhu al-khawfu war-raja gbogbo ẹni ó bá ṣe pé ntọ́ mọ̀ ń pa ọlọ́run ni pé bàbá gbọ́ ọmú ọjẹ́ yálà yáyà bẹ́ẹ̀ ọlọ́run ní yálà yáyà ó ní baba ńlá baba ìyá lọ́dọ̀ ẹni ó bá ṣe pé rí tóun rí ọlọ́run nìkan ni pé pọ̀ rẹ̀ bá tẹ̀ ọ́ orugi oyin laysa indahu raja kọ̀mọ́ rántí pé ibùn náà ló pera rẹ̀ ní arhamu arrahimi pé ẹnìkan ò tún lè kẹ́yàn bí tòun tọ́lọ́hún òun lòun kẹ́yàn jù kò sí bí ó ṣe ní sàṣejù nínú ẹ̀sìn
òun làwọn àfa wa sọ di fọ́múlà di principle fi ilmi al-aqida àwọn àfa wa hun látara hadithi yìí wọ́n wá hun jumla bíi mẹ́ta bíi mẹ́rin pé kó máa jẹ́ watchwords fáwa mùsùlùmí. wọ́n man abada allaha bil khawfi wahdahu fahuwa haruri wa man abada allaha bir raja'i wahdahu fahuwa murji'un wa man abada allaha bil mahabbati wahdaha fahuwa zindiq wa man abada allaha azza wa jalla bil khawfi war raja'i wal mahabbati fahuwa mu'minun billahi azza wa jalla. wọ́n ní gbogbo ẹni tí ó bá yẹ pé ntí òun máa ń pa ọlọ́run ni pé shadidul iqabi ni ìyà ọlọ́run nìkan ní fi rántí ọlọ́run bí a ọlọ́run ní bóun bá gbàyàn mú bẹ́ẹ̀ bọ́ bá gbàyàn mú lóòótọ́ kọ̀ rọrùn ọlọ́run kọ́ máa jẹ wá ń yá. àmọ́ Ànábì ní la yajtami'ani méjèèjì tó bá fi lè lọ́ọ́ pàdé lọ́kàn yẹn òun tó ń kú oríire. gbogbo ẹni ó bá ṣe pé al-khawfu ìbẹ̀rù ọlọ́run nìkan ní fi ń sin lọ́hùn àwọn àfáàní kò síbi tí ó gbé gbà fahuwa haruriyun àwọn tó kọ́ sàṣe ju àsìn láyé àwọn là ń pè ní haruri àwọn là dà pé wọ́n ní ń jẹ́ al-khawariju wọ́n bá pè yàn ní haruri àti khariji bí ìgbà tí wọ́n pè yàn ló kọ́ àtòkì ni. òun ló ṣe wá nù hadithu kan látọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha arábìnrin kan wá bá Mu'adha lọ́gba hadithi yìí wá ara àwọn ọ̀rẹ́ Aisha tó súnmọ́ púpọ̀ ní radiyallahu anha ọlọ́rakùnrin kan wá bá Aisha ìwọ̀n bìyà ńlá wa Aisha pé kéyìfà ó ti bó ló ṣe rí bẹ́ẹ̀ àwọn obìnrin bí a bá ní nǹkan oṣù ẹ̀jẹ̀ bímọ agbọ́pọ̀ ní kírun agbọ́pọ̀ ní gbàwẹ̀ èyí ṣe téèyàn ọmọ sàn àwẹ̀ tí ò ní sàrun ṣé ìrun wa ju àwẹ̀ wa dùrún lọ́kàn ẹgbẹ́gi la Aisha wí aharuriyatun anti ṣé ara wọn ni ọ́ aharuriyatun anti ṣé ara wọn haruri ara wọn ni ọ́ àwọn ni wọ́n nírú béèrè báyìí lẹ́nu ìyẹn ni pé gẹ́gẹ́ bí àwọn àlùfáà ti wí man abada allaha bil khawfi wahdahu gbogbo ẹni tí ó bá àṣẹṣe ara ẹ̀ látòní lọ tó bá rí i pé wọn ò mọ nǹkan kan pọ̀ ọlọ́run ju pé bí ìgbà tí walillahil mathalul a'la bí ìgbà tó ọlọ́pàá ń sọ̀yàn ní wo ọlọ́run jẹ pé bọ́ rẹ̀ bá tì ọ́ tí o máa ran kan pé ní gẹ́gẹ́ bọ́ ọmọkùnrin yìí ṣe lóhùn ran kan arjullaha wa akhafu dunubi àwọn àlùfáà ní kò sí ní tí ó fi kún ó kéwú kò kéwú ọgbọ́ wáàsí kò gbọ́ wáàsí fahuwa haruriyun ìran àwọn tí máa ṣàṣejù ń pẹ́ ẹ̀sìn níbi tí ó lọ nù. wa man abada Allaha bir-raja'i wahda gbogbo ẹni ọba wa ṣe pé ntòun fi ń sin lọ́hùn tiẹ̀ òun lọ lọ́hùn òróró opposite nu ọlọ́hùn òróró ọlọ́hùn sì lóhùn òróró kíni tó máa ṣẹ̀dí ìdólẹ̀ ẹ̀kọ́ bí ìyá tó lé ìtumọ̀ pé yẹn òróró náà nù ẹni ọba ṣe pé ọlọ́hùn òróró ní ọlọ́hùn tiẹ̀ kò mọ̀ pé bọ́bá gbàyàn mú o ìyá rẹ̀ ọ̀dẹ́hùn o tó ipẹ́ nu ọlọ́hùn òróró nìkan náà làkìdá tiẹ̀ láàrin òun àtọ́lọ́hùn àwọn onímọ̀ ní fahuwa murji'un irú wọn là ń pè ní murji'a àwọn lẹ̀sìn ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wọn àwọn ní ọkọ̀ tẹ̀mí máa pè wọn àwọn ní kọ̀ bad sílẹ̀ náà bad ni irú wọn lẹ́ẹ̀ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ báwọn ní lọ́dọ̀ rẹ̀ sílẹ̀ náà dẹ̀ tó bad nínú ẹ̀sìn torí pé òun ọ̀ mọ̀ pé bọ́lọ̀mbá lẹ́yìn ó ṣe nǹkan tí ó ṣe ó níyà ńlá tí máa fi jẹ́yàn. ìran kẹta táwọn onímọ̀ fi kún wọn ni wa man abada Allaha bil mahabba inú téèyàn máa fi sin lọ́hùn òun ni kéèyàn ó nífẹ̀ẹ́ Ọlọ́hun inú anwa'ul ìbáadà oríṣi ìran ìbáadà òun ni kéèyàn al-mahabba ó gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́hun èèyàn gbọ́dọ̀ máa sin lọ́hùn sin pé bàbá kú sin nísìnyí Ọlọ́hun ó fi wá sí náà
bàkúṣe nísìnyí yọ la jíà ọ gbọ́dọ̀ máa wà lọ́kàn rẹ pọ̀ fẹ́ràn Ọlọ́run Ọlọ́run tó gba ìbádà rẹ àmẹ́ni ọba ṣe pé mahaba yìí ìfẹ́ yìí nìkan iná ní fi ń sin lọ́hùn àwọn afáàní tóun náà yà kó ju kínní fọwọ́ zindik irú wọn làwọn free thinker àwọn ò àti khawfu àti rọjáwò ọ̀gángán ọ̀tí ẹ̀ sí ńlá ká ìtì wọn. táwa ni mùmíní òdodo wọn ni man abadallaha bil khawfi war raja'i wal mahabba gbogbo ẹni ọba àṣẹṣe ara ẹ gbìyànjú rẹ látòní kó wo kí ni perception rẹ ń pọ Ọlọ́run tó ń sìn tí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọba pàdé lọ́ọ́ túnra rẹ yẹ̀ wò kọ́ ọ máa bẹ̀rù ẹ̀ pé bàbá gbà yàn mú o èèyàn jẹ yálàyàyà bẹ́ẹ̀ ni àmọ́ aláàánú ni nbí mo ṣe é dé yìí náà yọ ṣàánú mi yín sìn pẹ̀lú pé mo ṣe kíni mo nífẹ̀ẹ́ rẹ àwọn onímọ̀ ní fahuwa mu'minun billahi azza wa jalla sẹ́rí pilẹ̀ ntí wọ́n ní aṣọ lónìí al-guluwu fi din òun nù òun ní kéèyàn ọmọ máa rí Ọlọ́run ju pé ó ti yin gẹ́yìn àyàn ọ̀daràn ẹ̀wòrú madahirul guluwi tí ó lè common nípa ẹni tó bá lé àrùn tá à ń pè ní alwaswas Ọlọ́run kọ́ máa fi dán wa wò alwaswasu ni oníròyìnròyìn ọkàn yọ sálù alálẹ̀ mẹ́rin yóò ṣe lẹ́ẹ̀mẹjọ yọ kábàárà lẹ́ẹ̀mẹjọ Allahu yọ sálù alátán yóò tún jáde yóò tún wò pé àbóhun ti àbí òun àbí bóyá omi kan tó fọ́nlẹ̀ kan òun àkúmọ bó ti jẹ́ sheikhu náà sheikhu Shibili rahimahullah afa abdulmumini ma wa sheikhu Shibili lọ sọ fún wa ní kíláàsì ńjọ́ kan pé inú ẹni tí wàsíwàsù kó bá láyé òun lẹni tí ń kọjá lọ ń ta àwọn kan sì ń báyà wọn ń fọ abọ́ àbí wọn ń fọ omi lókè ń jí wọn omi wa kínkínní wa ta sí i wa ní oyè òun ọmọ bóyá ẹ̀gbin ni bóyá ẹ̀gbin kọ́ bóyá ẹ̀gbin ni ọkọ wa ké sí wọn pé dálé lérí kí n kú fẹ́ kàn mọ̀ pé ẹ̀gbin ni kí n wá lọ wẹ̀ ẹ̀yẹ kínú kí kọ́ wa dá mi lójú pé ẹ̀gbin ni bí àkúmọ̀ nísìnyí bóyá ẹ̀gbin ni bóyá ẹ̀gbin kọ́ ọ̀yà ẹ̀dá ẹ̀fẹ̀ kẹ́ da kínní sí òun lórí ọwọ́ adá mi lójú nísìnyí pé ẹ̀gbin ni kí n wá lọ wẹ̀ báyìí ẹlòmíín sin lọ́hùn débẹ̀ yóò sì rò pé ntọ́ lọ́hùn fẹ́ nù wàláì díẹ̀díẹ̀ nísìnyí máa bẹ̀rẹ̀ tọ́ba wọ̀nyàn lẹ́wù tán kàn lágbádá mo ti rí kwẹ́sàn obìnrin kan rí tọkọ sáwọn àlùfáà wípé òun ti bá a débi pé ọmọ tóun bí gan òun ò lè tábà fún un mọ́ àbí kọ́ gbọmọ ọ̀dọ̀ tí ọmọ yẹn ju torí pé kò sí bí o ti tábà tí ẹ̀mí rẹ̀ tó ní sọ pé kíní kan ti ara ran guluwu nu o bọ̀ kí ni ìpìlẹ̀ gbogbo ẹ̀ tọ́lọ́mbá ní kárí àìláàjò yìí ń ṣe òun ni pé mọ̀mọ́ rí Ọlọ́run rí olùjẹ̀ yẹn ń yá nìkan mọ̀mọ́ kó níyàwó àmọ́ mọ̀ wá mọ̀ pé níbi agbára mi dé ló ti mọ̀ yìí yọ sànù mi lè tókè tọ́lọ́mbá ní kéèyàn ó lè máa mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀ bá nàbì ti wí hùn fahuwa mu'minun billahi azza òun ni mùmíní o ọ̀kankan téèyàn bá múnú rẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí méjèèjì yókù òkun nàtíjà rẹ̀ rìsọ́ọ̀tì rẹ̀ làwọn onímọ̀ kan wí fún wa ni ìmọ̀ kọ ya Ọlọ́run òróró tọ́ wa dálìkì yàmà tọ́ dọ́rùn mọ́ tọ́ pé àsóróró àbí kò fi ayé yìí nírẹ̀ la lẹ́yìn tí ó sì pé ní kò lé daraja kan lọ́dọ̀ Ọlọ́run torí gbogbo ẹni tí máa ń ṣàṣejù ẹ̀sìn èyí tá a gbọ́dọ̀ jọ dá lójú ni pé kò ní o lékún kínní bọ́lọ̀ ń bá tiẹ̀ ṣàánú rẹ tí o tún bọ́ wípé èé ṣe tó fà á kọjá ibi tí mo gbé ka bọ́ba tiẹ̀ ṣàánú rẹ ń gbélé yìí hùn àmọ́ má tán ra rẹ pé bóyá nǹkan kan ó tún wá torí yìí hùn lékún ní ntọ́lọ́wọ̀n ọ̀bìọ́ ní ntá nàbí ọ̀bìọ́ kálá kò lè rí bẹ́ẹ̀. mo ní ó wù mí kí n fi hadith yìí ṣe madikalu kí n wá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síbi
anasiru mawdu bí mo ti prepare rẹ̀ báyìí. àkọ́kọ́ ntí mo fẹ́ kí ọ̀rọ̀ lọ́bẹ̀ lẹ́yìn mẹ́díkàlù kékeré yìí òun ni mal gulu kí là ń pè ní gulu. mo ti pẹ́ sọ lẹ́ẹ̀kan pé àwọn alifáàdù kan bẹ tó wà sensitive téèyàn bá rọra ẹlòmíín tó ti fẹ́ lò fún tẹ́lẹ̀ ní ọmọ yìí lọ àwọn ìlú kan bẹ nísìnyí irú àmọ̀rògbé rúfi làwọn dókítà dé níjọ́hun ọlọ́run ti ní ọmọ yàtọ̀ dáadáa nísìnyí náà o níjọ́hun láwọn ìlú lẹ lárúbáwá kan béèyàn bá ń lọ àṣùbà púpọ̀ yọ wọnú rẹ́kọ̀dù ọlọ́pàá tí ń lọ jàmá èsè yà ó tún ti wá wọn ó sì fáìlì fún ní police station àdúgbò rẹ̀ bí wọn bá sì fún àwọn wọn dáràn toríjọ tí wọn bá gbọ́ gbáwù níbì kan òun ọkọ̀ wa mú ètí ń lọ àṣùbà ń jojúmọ́ òun gbọ́dọ̀ jẹ́ pé ẹ dákun sí gòlúwù nù lọ́dọ̀ àwọn kan ló ní gòlúwù nù bẹ́ẹ̀ bá ń wá siratul mustaqim púpọ̀ tí ń wá pàṣẹ púpọ̀ ládùúgbò ẹlòmíì ó ti dá láṣẹjù èsì gbogbo gbà à ń lọ gbọ́ wá sí à ń lọ ṣe kínní wàhálà yín pọ̀ òun ló fi ṣe pàtàkì kakọ́ mọ kíni definition al-guluwu fi ad-din ìṣàṣejù nípa ẹ̀sìn. Al-Imam Ibn Hajar rahimahullahu ta'ala nù àwọn àgbàfà tí gbogbo ayé náà gbà pé àfà ni wọn òun Ibn Hajar al-Hafiz Ibn Hajar mo rí tààrífù wọn nù Fathul Bari ọwọlé púpọ̀. Al-Imam Ibn Hajar ní haqiqatul gulu kí ni pàápàá ntà ń pè ní àṣejù nù ẹ̀sìn àbáṣejù generally wọn lòun ní al-mubalaghatu fi shay'i wat-tashdidu fihi bitajawuz al-hadd. al-mubalaghatu fi shay'i wat-tashdidu fihi bitajawuz al-hadd. ntà ń pè láṣejù nù ẹ̀sìn òun ni alimubalaga mo fẹ́ ṣe dójú ẹ̀ mo fẹ́ ṣe dé ojú ẹ̀ wat-tashdidu fi kọ́dà ǹsì fẹ́ kọ́rọ̀ o ọgbọ́dọ̀ lé ní o ẹnìkan ní àdúgbò wa ń bí iná ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ ohun mi ní dákọ̀ ṣé fèsì akọ̀ ọ̀ràn tí mo wí fẹ́ nìkan nu hajj njọ́ kan náà bàbá wa dáadáa ládùúgbò tó ń fẹ́ràn ẹ̀sìn àwọn náà wọ́n dọ́rọ̀ lẹ̀ wọ́n pàdé mi Mádínà wọ́n wá ń fẹjọ́ àwọn tí wọ́n gbé ní wọ́n kàkún gba ẹbí àwọn àbúrò yín náà nù kéwù tẹ kí làwọn náà láwọn ké wọ́n wá ń fẹjọ́ kan sùn mí pé báwọn bá sì ní kó ṣe wá sí mọ́sálásí irun tí máa ń wí nì irun tí máa ń wí nì sẹ́yìn náà bá a mú báwọn mo ní ọba mu gbàtí o gbé npaayà lé ń sìn fi àdìsí lé ọlọ́wọ́ sọ bàbá náà lẹ́sẹ̀ dá àwọn náà lé wàá yà yín wọ́n mọ ẹrẹ́ jí nísìn ẹgbẹ́ kí ni wọ́n wí fún mi ìyàn máa yọ àwọn èèyàn kọ́ lé ń bí ẹ̀sìn pẹ̀lú ìdẹ́yìn ṣe yìí ìyẹn ni pé ẹ̀yin ẹ̀fà lè tó eléyìí kò ní kò burú eléyìí àánú Islam o àbí ńgbà tó lọ́n bá sì ní òle mẹ́ni àná ta lè mí yẹn kò le. Al-Imam Ibn Hajar ní gbogbo ẹni tó bá ti ṣe pé n ti ń jẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ni àfi kó le àwọn náà ó ti mọ̀ wọn láwùjọ wa lónìí n ti ń jẹ́sìn ntẹ́lómi gbà pé ẹ̀sìn ní àfi tó bá ṣe kínni tí ń bá ń jóyàn lọ́wọ́ báyìí bí iná ǹjẹ́ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn tó lọ́n fi rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà àlàyé rẹ̀ ni wọ́n ní àṣẹ lónìí àfa aládìí àgbà ní Ibn Hajar ní al-mubalaghatu fi shay mo fẹ́ ṣe dojú ẹ̀ tí ó wàá mú kíni lọ́wọ́ wat-tashdid kò lé bitajawuzi al-hadd tí ó wàá fi kọjá ààlà n jáse jù níbí ni n ti tún mú real example kan wá ìrántí ọdún má bọ̀ tí kò lè kéré sọ́dún mẹ́jọ àbí mẹ́wàá àwọn èèbó àwọn Amẹ́ríkà ń gbà náà
nígbà wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbóńtà wa ń rí èsì rẹ̀ lónìí tọ́ra àwọn náà wọ́n pilẹ̀ àti àìsílẹ̀ àti gbogbo nǹkan kan yìí. wọ́n lọ́kùnrin Amẹ́ríkà kan ni wọ́n ń bá àwọn ará Sudan wí pé àwọn ọ̀fẹ́rù ìsìláàmù ti Sudan kì í ṣe pé àwọn ń tako ìsìláàmù o àmọ́ ń táwọn ọ̀fẹ́ ní irú kíni ìsìláàmù tẹ̀yìn ará Sudan yìí ìsìláàmù èwo lẹ́fẹ́ wọ́n ní moderate Islam. Kí ni moderate Islam? Bàbá ti já skáàfù kan mọ́rí báyìí ó sì wọ mí ní skirt bó wọn tún ṣe ó sì dijọ́ jímọ̀ ó sì tún wá ọ̀gán rárá ìhun náà ti tó kí ni wàhálà moderate Islam. Èsì tí ẹnìkan náà àwọn ìjọba Sudan wá fún jọ yẹn ni mo fẹ́ lò nígbà àwọn oníròyìn wá bí òun náà orí rédíò mo ti gbọ́ méjèèjì o wọ́n wá bí òun náà pé kí lẹ rí sí ti wọ́n wí ẹ̀yin náà dẹ́ẹ́dí ẹ̀ ebi mùsùlùmí làwọn ará tọ́kì sẹ́yìn pé wọ́n rí àpèjúwe bí ẹ bá débi mo ní àwọn dókítà david làwọn yìí yóò rí orí ìsìlámù mẹ́ ebi mùsùlùmí làwọn eléyìí náà èsè bí ti ń lé báyìí ọwọ́ ni ṣe ẹni tí ó sọ fún yẹn pé ìsìlámù kan ti kọjá àlà ọgbọ́dọ̀ mọ̀ bí tí ìsìlámù ti bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ kíni sẹ́mi pé ọkọjá àlà ọgbọ́dọ̀ wá mọ̀ àlà ọ̀rọ̀ làákàyè ni kéèyàn ó tó lè sọ pé nǹkan kọjá kíni ọkọjá àlà ọ ní láti mọ̀ kíni àlà òun náà ẹni ọba ti wá kọjá rẹ̀ lóòótọ́ gbogbo wa náà panu pọ̀ pé ọkọjá àlà ẹni tí ọba sì ti débi àlà ń á sọ fún un pé ò tí ì débi àlà pé ẹbí arákùnrin jẹ́ ń pé ìsìláàmù kan lè ọ̀kan dẹ̀ yìí kí ni ìsìláàmù torí àbí ká yanjú bẹ́ẹ̀ ni kí ni àlà tẹ́ni tí Ibn Hajar níbi tajawuzi alhad ẹni ọba ti wá gungi sẹ́mọ̀gbé ńlẹ̀ Yorùbá wọn ní èèyàn gungi ré kọjá ewé nígbà bá gbégi kalẹ̀ lóòótọ́ bó tilẹ̀ òkè yàn ọmọ gígùn tó ńjọ́ bá wá gungi tiẹ̀ tó kọjá sẹ́mọ̀gbé ńbo ní bọ̀ ń bọ̀ wá lẹ́nu ọkọjá lànà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ń gungi ó gun èyí tó ga báyìí à ní bù ó gun ìdí àmọ́ ńjọ́ tó bá ti gungi rẹ̀ rékọjá ewé gbogbo onígùlùwù gungi ẹ̀sìn rékọjá ewé ni ìtumọ̀ gùlùwù náà nù kì í ṣe pé kò gùn àmótún wá gùn ọ wá rékọjá ewé. alihadu alati Ibn Hajar àti gbogbo àwọn onímọ̀ ń pé bẹ́ẹ̀ yẹn bá kọjá rẹ̀ lọ́dà láṣejù yìí à nídà àti ṣe wàhálà púpọ̀ ká tó mọ̀ malhad mal islam al-islam qala Allahu qala rasuluhu sallallahu alayhi wa sallam ẹ̀rọ kan ẹja mú fọ́múlà yẹn gbogbo ntẹ̀yìn bá lè fi ẹ̀rí mú hàn wá nù al-Qur'an al-Karim wípé ọlọ́run ló wí báyìí àbí nù hadithi anabuwa Muhammad sallallahu alayhi wa sallam èyí wọn ò lè jẹ́ kínni kò lè já se torí pé al-Qur'an àti sunna gan ni ààlà ẹni ó bá wá kọjá ààlà méjèèjì yìí òun ló ṣẹ̀ṣẹ̀ wá kọjá ààlà lọ́sàsẹ́jù bọ̀tí béèrè kan ti máa rúwúyẹ́ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí pé gbogbo àwọn aláṣẹ́jù yìí náà kò séyìí tí ọmọ ayé àfààní kọ́dà àwọn tó máa pe àwọn náà alimuhadithu pé aládìísí ẹ̀sìn níbẹ̀ yẹn bá ti wí kùránì tó wí súnà kọ̀kọ́jà là bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá wí bọ́lọ̀ ti wí torípa wà láwé fi èsì nílẹ̀ níwádọ̀ wa ń bì ara tí wọ́n kọ́ wa nù kéwù nù pé kọ́ wí nǹkan tí ó wàá fakọ̀ muradallahi wa murada rasulihi tí ó bá ntọ́lọ̀ ń gbà lérò àti ntà nẹ́bí gbà lérò mu ó lè tú ọ̀rọ̀ mi èmi èèyàn lásán kan ó lè tú síbi ó wù ọ́ àmẹ́ láǹfààní àti wá bí èmi ọlọ́rọ̀ pé ẹ̀dá kùn ṣe bẹ́ẹ̀ ti wí náà nù ṣe ń tẹ́ gbà lérò nù
kò sí iyèméjì ń bẹ pé ní ẹni tí ó ṣàṣejù náà kọ́dà yọ rẹ̀ rí yóò ní ọlọ́run náà wí báyìí ànábì wí báyìí àmọ́ ǹjẹ́ ntọ́lọ́ ń wínú ǹjẹ́ ntá ànábì wínú àwọn wo ni ó wà á lè sọ bẹ́ẹ̀ òun ni àwọn ahlul ilmi ar-rasikhu àwọn àlùfáà tá a mọ̀ pé onímọ̀ tààrà ni wọ́n irú wọn là wá tọ̀ lọ pé ẹ dákun wọ́n tú àyà yìí báyìí síbẹ̀ náà lọ́lọ́run wí. mazahirul gulub àwọn ẹbọ ní ngbàtí a ti ṣàlàyé kíni jẹ́ gòlówó yìí gẹ́gẹ́ bí alimami ibn hajar ti fi yé wa yìí ntí mo rò pé yẹ ká tún wá fún un ni pé kọ́mọ̀jẹ́ definition orí pépà lásán ká wá sọ àwọn instances pé bí yẹn bá ti rí yẹn tí ń ṣe báyìí àwọn nu bí yẹn bá ti rí yẹn tí ń ṣe báyìí àwọn nu bí yẹn bá ti rí yẹn tí ń sọrú ọ̀rọ̀ báyìí àwọn nu mazahiru al-gulub kí làwọn instances tá a lè tọ́ka sí pé àṣẹ bàbá ti rí nǹkan báyìí ó ti kọjá àkọ́kọ́ rẹ̀ tafsiru nusus shar'iyya tafsiran mutashaddida tafsiru nusus shar'iyya tafsiran mutashaddida òun ni tí ń wí lọ lẹ́ẹ̀kan nìyẹn ọmọ àyàwó lóòótọ́ ó sì mú hadith anabuwa muhammadu sallam wa àmọ́ kí n tafsiru rẹ̀ bó lójú gbogbo ọjọ́ tó bá ti ṣe pé n tẹ́ mọ gbọ́ lọ́dún èèyàn òun ni tafsiru ìtumọ̀ tí ń mú kó le wá nbí ọlọ́run ò ti ní ó le kó le lápèjúwe àwọn kí n bẹ̀rẹ̀ látòrí àwa shabab àwọn ọ̀dọ́ tó lágbèlè ilmi ládùúrú gbogbo tíra àkídà tí ń bẹ láyé tó ma nàìjíríà ń gbọ́ àtẹ̀yí tóun náà ń kà yìí bọ́bá wa rí i pé tíra ẹ̀yọ̀ kan ó tú nǹkan kan tí gbogbo àfa látòrí ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó sì fi dàárọ̀ yìí táwọn wí nǹkan mi ó wá rí i pé tààfà yìí ló lé èyí ò ní ọ̀wà gbámu wọn bẹ lẹ́ẹ̀ máa gbọ́ táwọn kan máa pé alimami al-Barbahari alimami al-Barbahari ala ra'si wal ayn afa wa ni ama hal huwa ma'sum sádéhùn bẹ láàrin àti ọlọ́run àti alimami al-Barbahari kò ní síwí ni kò sí basharun alábàárẹ̀ èèyàn ni wọ́n kàn fi imamu Barbahari sàpèjúwe ni o torí mo ti gbọ́ táwọn kan àwọn alifa onímọ̀ ní a ntí alifa Barbahari wí ń bì yìí bẹ́ẹ̀ kọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ká nàbí wí. àmọ́ nílẹ̀ tiwa yìí èyí ń nìkẹ́ wàá rò pé kò sí tíra àkídà míì mọ́ láyé. gbogbo ẹni tó bá ti jẹ pé mánìhàjú rẹ̀ nu tó yẹ pé ní ibi ọbaṣá lé òun nìkan là á máa túwìsì àyà tàbí ìfìlọ fa huwa minal galina fi ddin inú tí ń jáse jù nú ẹ̀sìn náà láyé mo rò pé abdullahi bin umar ni ọ̀rọ̀ padà débẹ̀ radiyallahu ta'ala anhuma òun lọ sọ̀rọ̀ kan pé bẹ́yàn bá tí ìgbọ́n tá à ń wí yé àwọn kàwáríjù tá à ń wí látẹ̀kan páwọn nípìnlẹ̀ àṣejù nú ẹ̀sìn nítòsí wọn ni tafsiru nusus tafsiran mutashaddida inil hukmu illa lillah pé kò sí ìdájọ́ kan o ọlọ́run nìkan ní máa ṣe kínní òun ló lè dájọ́. èyí wá ṣe tí Aliyu bin Abi Talibi àti Muawiya táwọn tún wá gbà pa àwọn yẹn nìkan pé ẹ̀yin méjèèjì níta ẹ bá dá lẹ́jọ́ àfaramọ́. bẹ́ẹ̀ wọ́n sì gbàgbé Al-Qur'ani ló wí bẹ́ẹ̀ pé fa hakaman min ahlihi wa hakaman min ahliha hakamu náà nù ntí Muawiya àtàlí ṣe nù àmọ́ nbọ làwọn kàwárí jùlọ inil hukmu illa lillah sèyàn ti pẹ́ nìkan pé jókòó máa dájọ́ náà ó ti di kèfèrí torí pọ́lọ́ nìkan ni máa dájọ́ ìyẹn ni pé bẹ́ẹ̀ bá pé yẹn ṣe bẹ́ẹ̀ bá pè yín pé wá parí ìjà nísìnyí lọ́dọ̀ àwọn kàwárí jù ẹ ti ń bọ́ lọ́hùn du ayé rẹ̀ nù pé wọ́n ṣe tún lè máa dájọ́ láàrin àwọn èèyàn
síbẹ̀ lọ́lọ́run wí síbẹ̀ lànàbí wí àmọ́rù nǹkan báyìí bẹ́ẹ̀ yẹn bá ti rìn náà bẹ́ẹ̀ tafsiru nususi tafsiran mutashaddida kọ́sà sí pé ntẹ̀yìn ọmọ tún mẹ́sìn sí òun ní ti kọ́sà lé nínú àwọn madahiru al-ghuluw min madahiri al-ghuluw nínú àwọn ntàfi máa mọ̀ pé a ṣe àmọ́ kọjá la ṣe ń tẹ́ ni wíwí yìí ó sì wà ní ààlà tọ́lọ́hún àti tànàbí sallallahu alaihi wasallam su'u dhanni bil akharin su'u dhanni bil akharin kéèyàn máa lérò bú sọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí pàtàkì jùlọ bọ́rọ̀ bá dọ̀rọ̀ kínní bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn èyàn tiẹ̀ wí nǹkan míì Allahul musta'an bẹ́ẹ̀ bá rí àwọn ẹlòmíì kọ́dà ẹlòmíì ṣe ní tíra wọ́n mọ̀ wá túmọ̀ ọ̀rọ̀ tá àfa kan sọ pé àfa kọ ọ̀rọ̀ síbi tíra lókè àwọn wàá fún ní footnote tí ń sàlẹ̀ pé ntọ́ gbà lérò ni o ntọ́ ṣe kí ni ntọ́ gbà lérò ni nítorí pé mabniyun ala su'i dhann nínú àwọn ọ̀nà madahirul ghuluwi òun ni pé bẹ́yẹn bá tiẹ̀ sọ̀rọ̀ tó wà muhtamil ó ṣeéṣe kó túmọ̀ ntọ́ da ó sì ṣeéṣe kó túmọ̀ ntí ọ̀ da gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́tà nẹ́bí kọ́ wa ni pé èyí tó da òun ni ó ṣe kí ni òun ni ó gbélé ó dìgbà tó bá tó wá pé ìtí ọ̀ da òun gan-an ni mo fẹ́. báwo ọ̀pọ̀lọpọ̀ ntẹ́lómi ń ṣe tíra ọ̀pọ̀ tíra tí ń ṣe késẹ́ẹ̀tì ọ̀pọ̀ késẹ́ẹ̀tì sí látàrí kọ́ gbọ́ sẹ́ńtẹ́ǹsì kan bí wá sí ẹnìkan àbọ̀ka sàtà kan yọ wà ní footnote pé àwọn tí ma wíru ọ̀rọ̀ tó wí iṣẹ́ mọ̀ wọ́n nínú madahirul ghuluw táwọn afáàní ká sá fún òní su'u dhanni bil akharin ní ti torí pé mal asl kíni pilẹ̀ bí n bá pàdé èèyàn nísìnyí níta tí n bá rí tó jẹ́ mùsùlùmí mọ́sá ti gbọ́ pé mùsùlùmí ni alil asilu ní kí n kọ́ ronú aburú sí àbí kí n ronú dáadáa sí alasilu ni kí n ronú pé sábdùláhi wọn pè é wà abdullahi haqqan òun ni kò wá ṣẹ̀ṣẹ̀ fi wá rẹ̀ sọ fún mi pé òun èsè kíni òun èsè ẹrú ọlọ́run ẹrú ṣètánì lòun but kó yẹ pé ní ta kọ́kọ́ máa wò lára àwọn èèyàn níbi tó lè dé lónìí kódà bẹ́ẹ̀ lómi bá ti rí bí irú bí téèyàn gẹ fìlà rẹ̀ sí lásán wallahi yóò nítumọ̀ irú bí tí ó gẹ fìlà rẹ̀ lọ ó ti sáré wò lọ hàn òun pé inú àwọn fírọ́kù kan tí máa gbé irú fìlà báyìí ó gbọ́dọ̀ jẹ́ para wọn ni su'u dhanni bil muslim. bẹ́ẹ̀ yẹn bá rí bí sheikh bẹ́ẹ̀ lómi bá ń kírun bó ti dìde lórí irun láti ìforíkanlẹ̀ rẹ̀ mẹ́tọ́ọ̀dù tẹ gbà dìde lásán ẹlòmíì ti stamp ẹ̀ yà you see àwọn yọ wà lọnù fírọ́kù lọ gbáà gbogbo ẹni tí ń bá ń ṣe léyìí fa huwa minal gaalin fi ddin anabi ọkọ wa báwọn sallallahu alayhi wa sallam èrò dáadáa òun ni mùsùlùmí máa ní sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àpẹ ni ọba wa fún rẹ̀ sọ pé èèyàn bú lòun ká wá fàdíra lórí ká wí o àmì èsè tó ṣe pé ní táwọn kọ́kọ́ rí òun ni pé kọ́dà ẹlòmíì ìrìn lásán yóò nítumọ̀ irú rìn tó rìn irú àwọn arábí ni máa rìn bẹ́ẹ̀ gbogbo orú eléyìí nínú àwọn instances gùlùwù ni o tọ́lọ́wọ́n ọbẹ̀ wa tànàbí ọkọ wa bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. min madahiril ghuluw ilzamu an-nafsi aw al-akharin ما لم يجبه الله عز وجل تعبدا وترهبا وتحريم الطيبات التي أباحها الله عز وجل على وجه التعبد inú àwọn ọ̀nà àṣejù kọ́dẹ̀ lómi lè máa mọ̀ yóò rò pé ìtọ́lọ́ ń fẹ́ gan-an ẹnìkan ń sọ ń jò ní pé àwọn àfáà wa kan tí wọ́n máa wá kọ́ wa kéwú láti ilẹ̀ Saudi jọ̀hún tí wọ́n ti wá pẹ́ díẹ̀ ní Daura
bẹ́ẹ̀ bá wá dé àwọn ìṣesí ọmọnìyàn kan bẹ ọmọnìyàn ní máa ṣe ọlọ́run ò sì pé haramu ni àwọn ó béèrè pé ẹ níbi tẹ́ ẹ ti máa gba atẹ́gùn tẹ́yìn ó lè máa ní fresh air àwọn kan máa gbàgbà ìwà falẹ̀ pé wọ́n àwọn afa náà ni wàláyé náà ra gùlùwù ni kéèyàn máa harama ntọ́lọ́hún ṣe mọ̀ ní mubahu ntọ́lọ́hún ní kíni bọ́ bá wù ọ́ ìtumọ̀ mubahu nù o bọ́ bá wù ọ́ òsè ntí ó lè di pé àwọn afa náà ni pé kọ́ bá ń bi tí wọ́n ti ń jó disco àti wọ́n ti ń mutí àmẹ́yìn béèrè ké bó ti wà ń lu tàwọn o kọ́dà mẹ́yìn bá fẹ́ gbatẹ́gùn tí ó ṣe bí tẹ́ǹtì àwọn àtàwọn fámìlì rẹ̀ tẹ́nìkan ò ní rí wọn bẹ́ẹ̀ Mẹ́kà ń bẹ́ẹ̀ Mẹ́dínà kí ló sọ ọ́ dé wọnú ẹ̀sìn àwọn afa náà nù ọ̀pọ̀lọpọ̀ èmi náà ń jọ́ kan mo ní inú ọdún gbàǹgbàtà wà ń Saudi mi àtàwọn fámìlì mi èmi máa kó wọn lọ àwọn afárá náà kọ́ wọn náà wọ́n jòkó yìí àwọn máa kó wọn lọ hadaiku ẹ̀yin náà ẹ sọdún garden halal garden torí ká máa kọ̀ yáda rẹ̀ mo wá fẹ́ dẹ̀wò bẹ́ẹ̀ lọ́dún kan nílẹ̀ yìí lẹ́yìn dọ́gba ẹ ti jù báwọn lọ múra ju kí ni lọ. gbogbo àwọn ará báyìí min mazahir al-ghuluw ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn onímọ̀ fẹ́ ṣe láwùjọ wa yìí torí pé sọ̀rọ̀ ni ò jẹ́ wọn ó ṣe ọlọ́run ò sì pé wọ́n bẹ̀ ṣe àmọ́ pé yẹn bá rí wa ń bẹ̀ nísìnyí wọ́n ó pé kínní àmọ́ kéèyàn mọ̀ pé ìpìlẹ̀ guluwu nù nítorí wa bá ṣe ní haramu yọ haramu rẹ̀ àtàfà àtọmọ kíw ni àti já ilé àtọ́ní mímọ́ àmọ́ kéèyàn mọ̀ haramu ntọ́lọ́wọ̀n haramu rẹ̀ mina tashaddudi fid-din inú àwọn ọ̀nà kínní ìmú ẹ̀sìn lé lọ́nà bí tó lù ọ̀gbà mú lé nù min mazahir al-ghuluw at-ta'assub lir-ra'yi wa 'adamu al-iltifati ila ar-ra'yi al-akhar. Kò burú kéèyàn ó ní trust inú àfa kan yá wọn gbà pé baba Albani àfa ni wọn lápẹjúwe ni o mo gbà pé Sheikh Ibn Baz àfa ni wọn kódà mo gbà pé Dr. Asrau àfa ni wọn káwa náà wálé kò burú àmẹ́rí pé bo ni ó ti burú níjọba ti wá di pé àwọn dókítà ò wí báyìí nẹ́sù ni baba Albani ò wí bẹ́ẹ̀ at-ta'assubu lir-ra'y níjọba ti di pé ní àfẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì mọ́ kọ́dà bó ṣe pé ní òun súnà náà ni tọ́ba ti di pé ní àfa tiwa táwa ti gbà fún nìna kọ́dà ẹlòmíì gba àlọ́ bí wọn ná ní a bá ní ká máa ṣe èyí téèyàn lè ṣe bẹ́ẹ̀ wà o lẹ́ni tẹ́ ẹ mọ̀ pé ó ní wíkúwì ni bọ́ bá wí nǹkan fún yẹn wá bí wọn o pé ẹ̀rọ àkùnrin tí wọ́n wí lónìí ni o wá bí wọn o má jẹ́ ọ sọ́nù o àmọ́ n táwọn wí ni pé ẹ̀yin náà ma categories àwọn àfa yá ń súnà làwọn eléyìí ọ̀rọ̀ Ọlọ́run Ànábì wọn ń wí ìsàsẹ́jù débi at-ta'assubu lir-ra'yi kó o pé ní èèyàn wá ní fẹ́ gbọ́ ráàyù mi mọ́ àfi ráàyè àfa àtẹ̀yàn nìkan bẹ́ẹ̀ yẹn bá ń rin irú ọ̀nà bẹ́ẹ̀ náà yọ padà jásí kínní al-ghuluwu fid-din. من مظاهر الغلو النظر المثالية إلى المجتمع المثالية إلى المجتمع inú àwọn instances gùlù kọ́dẹ̀ yẹn lè máa mọ̀ oníjọ́ tó o bá ti ń rí i pé ní àdúgbò rẹ inú agboolé yín inú ìlú yín kò yẹ kí Ọlọ́run ó dá wa sáàrin àwọn eléyìí kò yẹ kí kíni kẹlẹ olóòrùn ẹlòmíì lè pé kí làwọn eléyìí ń ṣe láyé pé kí ni wọ́n ṣe wọ́n ń ṣírí lẹ̀ ọ̀dà lóòótọ́ àmìyàn gbọ́dọ̀ mọ̀ pé súnà Ọlọ́run ni pé àwọn kan máa lòfin Ọlọ́run àwọn kan ó sì máa ṣe kíni àwọn kan ó sì máa takò
díútì ìwọ ni pé kó o jẹ́ wọn ó rí na pé ní ẹ̀tẹ̀ lófin tọlọ́hun àmọ́ kéèyàn ọmọ retí pé mùsùlùmí màláìka lòun ọmọ gbé dúró èrò báwọn bá ti ń bẹ lórí yẹn kò sí ní tí ó padà kángun rẹ̀ gòlúwù fìdí nìyí ọlọ́run sì ti ṣe kò jẹ́ kí excuse kankan wà ìwọ náà bíra rẹ wò tó bá jẹ́ pọ́ possible bẹ́ẹ̀ ni kò yẹ ká rẹ́ni tí ó ṣe zìnà dépò wọn lẹ̀ lóko nù àwọn sọ̀hábì ànábì ẹ̀kọ́ lọ́lọ́run bí kọ́ wa sallallahu alaihi wasallam pé mujtama'u màláìka yàtọ̀ fún mujtama'u kínní ó yàtọ̀ fún àkójọ màláìka sẹ́ ó yàtọ̀ fún kínní ó yàtọ̀ fún àkójọ ọmọnìyàn òun ló ṣe wá nu hadithi kan pé inú ẹni tó lóore jù nínú ọmọ anabi adama alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adhahum pé èwo ló dáa jù kí n dádì àwọn mìíràn làwọn lọ dá lulẹ̀ àìgbẹ́sìn yé tó pé àfẹ́ da ìlú tiwa lẹ̀ tó pé gbogbo nǹkan ẹ̀sìn ni a máa lò anabi lè tọ́ dáa jù ni pé wọ́n tó ń rora pọ̀ mọ́kínni àwọn èèyàn ọ̀rí wọn tún ṣe wa yasbiru ala adahum ó sì máa lè fara mọ́ nira tí wọ́n bá ń ṣe fún ọ àmọ́ kéèyàn máa rí rẹ̀ ń rí i pé ní kò yẹ ká wọ́ kọ́dà lómi ọgbọ́ lọ́lọ́run ṣe dá àwọn eléyìí àbí bó kí làwọn eléyìí ń ṣe láyé gan sunnatullah sunna ọlọ́run ni àwọn màláìkà ní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ìwọ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bó ti ṣe ọ́ bó ti ṣe ọ̀hún ni ọ wà á láàánú tiwọn náà gbogbo ntọ́ ọba lè ṣe tó tún máa gba aládá lára wọn àmọ́ kéèyàn wá sọ̀rọ̀ ẹ̀ di dádì bí àṣà Yorùbá yàtọ̀ fún tó máa dádì lédè bò pípé ẹnu àwa bá wọn ṣe àwa bá wọn ṣe kọ́dà nìkan ti wá fún mi mọ̀mọ́ rí pé dókítà àwọn tí àmọ́ rí tẹ̀ mọ́ kí wọn yẹ kẹ́ mọ kí wọn kí ló dé wọn bí díà ni wọn mọ àmọ́ ṣé nígbà tí n bá wá kí wọn ní rí dá wà sí a pé gbogbo ẹ̀ lọ́láàlá o a pé kéèyàn dára wọn náà kọ́ mọ́ mọ́ yàtọ̀ àti bídíà àti súnà pé àjọ ń ṣe gbogbo ẹ̀ pọ̀ náà ni àmọ́ n tá à ń wí ni pé èèyàn gbọ́dọ̀ ní fíù rẹ̀ pé kò ní sẹ́sẹ̀ láwùjọ yìí kò ní sí bídíà kọ́dà kò ní sí síríkù yọ wa èyí ń lèyàn ó fi wá mọ kí ni dawuru kí lójúṣe tí islam retí lọ́dọ̀ wọ́tọ́ ló ń sànú àyà kan lèmi máa sábà rántí inú al-Qur'an al-Karim kadhalika kuntum min qablu famanna Allahu alaykum olúwa níbẹ̀ yìí náà ti rí tẹ́lẹ̀ nù famanna Allahu ọkàn wọlọ́hún lọ́kàn sànú ẹ̀yìn lọ́lẹ́yìn orin náà siratul mustaqim wọn ò bí yín dájú àwọn tí ń rìn náà siratul jahimi náà lọ ẹ̀yin náà tiẹ̀ ti rin irú ẹ̀ kọjá kadhalika kuntum min qablu famanna Allahu alaykum torí náà káfí tètè lọ́n torí àsìkò ká máa mú ní point by point an-nadhara al-mithaliya ila al-mujtama nígbà yẹn bá ti ń wo àwùjọ rẹ̀ àdúgbò rẹ̀ agboolé rẹ̀ nírí pé ní làwọn eléyìí kan ṣe rí báyìí gbìyànjú ọmọ tún wọn ṣe. nínú madahirul ghuluw al-jur'atu ala an-nayli min ahli al-ilm wa ramyihim bil-'adha'im wa nabdhi kalamihim. nínú gbogbo ẹni tó bá ti gbọ́ sí bẹ́ẹ̀ torí ìlú tọ́lọ̀ ní káwọ́ gbé díẹ̀ ó jẹ́ ká ní experience rẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn pé 1989 tèmi dé Madina tá a bá àwọn ẹ̀gbọ́n wa ń bẹ àwọn àlùfáà wa àwọn náà wà ń jòkó yín sọ lójú wọn nísìn bá a ṣe bá àwọn àlùfáà wa ń jọ náà ó wù mí kí ló tún padà lónìí àwọn ọmọ yàtọ̀ láàfáà kan àfa hisibi àfa ìdí o hisibi kódà mọ̀ pé à ń pa àfa kan ní sálàfí níta mọ̀ ní pé ahalu al-ilm ya àwọn àfa ni onímọ̀ ni wọn.
sẹ́ríjọ́ tó bá ti di pé irun tó ṣẹlẹ̀ láwọn ilẹ̀ Lárúbáwá lónìí tá a bá tètè ké kó tó wọ̀lú tiwa náà níjọ́ bá ti di pé ní atún lè sọ̀bẹ sáàrin àwọn àfọ̀nsún náà àpá àfọ̀nbídíà o àpá àfa àti ń pò nǹkan o àfa àpá àti ń wọṣẹ́ o àfọ̀ onísúnà náà tẹ́nìkan ó tún lè wá pé kílẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀ ẹ̀hún tó a rí níbi lọ́lọ́ kí àwọn kan jò ní bí ti máa bẹ̀rẹ̀ nu ó ti wá lé lónìí láwọn ilẹ̀ Lárúbáwá nínú àwọn àlùfáà wa kọ́lọ́n kọ́ mọ́sá àṣàlẹ̀ fún àlàáfíà fún wọn ẹnìkan sọ̀kan fún mi ń jò ní inú àwọn àlùfáà wa náà lọ sọ inú mi sì bàjẹ́ ó ní ẹ bá ìfẹ́ dákọ̀ wọn ni ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ mọ̀ wọ́n ẹ bá bàbá alámọ̀ yín sọ̀rọ̀ àwọn tiẹ̀ dọ́dọ̀ wọn jò ní wọn lọ rẹ̀ wọn lọ́sípítù làwọn ti lọ bá wọn nítorí wàá bà wọn nu jẹ́ ni pé àwọn ọmọ wọn yóò kó lọ́sípítù náà àwọn sábà níbi ìgbèrí bàbá ní ọsibítù náà nàdún ti ń wí fún pé ya sheikh ishrayuk fulan athna alayka ló wọ sọ́ọ́dí lórí ààrẹ tí bàbá wà náà pé ya sheikh pé sheikh lè rí sí ẹni báyìí àfa náà lẹni tí wọ́n rí fa sí wọn o ń sọ̀rọ̀ yín dáadáa ń jó ní ìfà sókùrọ̀ ni àbí irọ́ ni àbí ń sòótọ́ ẹ̀dá kùn sí fatiwa lélẹ́yìn wọ́n ti bá a débẹ̀ téèyàn bá rí ọ̀pọ̀lọpọ̀ wọn wà láì kìí ṣe màlúkù tí wọ́n ń wá irun tí wọ́n ń wá lọ́nu ọmọ tó ń wí nǹkan báyìí ìjọba ìṣẹ́ra yókùn fì níjọ́ tí wọ́n náà bá di dípé ń tọ́ ń bá kinu òun rìn náà gùlù tí àwọn àlùfáà òwúwo lẹ́nu ọmọ kéwú mọ́ òun làwọn afáàmọ́ ní luhumul ulama'i masmuma wa 'adatullahi fi man yantahiku hurumatihim ma'luma àwọn àlùfáà ní ẹran àwọn onímọ̀ masmuma ìwọ ni o laysu ma'sumin òun láti wílẹ̀ kan kọ̀sádéhùn láàrin àwọn àtọ́lọ́n pé wọn ò ní sí yìí ìsìwí wọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta òun ní ọjà àfimọ̀pọ̀ mi èèyàn ni wọ́n ọmọ kan gbọ́ òun jẹun yóò tẹ́jọ́ kẹ ní jámíà náà ni lọ́ba dáná sun Fathul Bari pé òun bí díà ní Ibn Hajar náà lórúkọ ṣètà wíìl wọn lẹ́nìkan náà kánná sí tíra Nawawi àwọn tí ó sì tí kánná sí ń lu ti wáyà yín náà ẹ̀mọ́rú ahọ́n tí wọ́n fi ń sọ̀rọ̀ Nawawi Ibn Hajar tí wọn ò tó bá tẹ̀ ẹsẹ̀ wọn gbogbo ẹni tí àfa sunna alfa tó gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́hún lójú ọ̀nà sunna nebo Muhammad sallallahu alaihi wasallam tó bá ti fẹ́lẹ́ lẹ́nu rẹ̀ ìrìn náà kíni ìrìn náà gùlù nínú madahiru al-gulu al-jur'a kéèyàn láyà ala nayli min ahli al-ilmi min madahiri al-gulu at-tasarru' fi at-tafsiq wat-tabdi' wat-takfir ìmọ̀ kánjú ìmọ̀ yára pé ìjọsà máa ya ẹlòmíì la ni pé ọkàrájà àbí ọkàrájà sọkàrájà sẹgbọn tí ń wíwọn tẹ bá rí tẹlómi bá wojúmọ́ tíra kan tí ń sàn wò ń sàn wá kálímà kan tí ó sọ pé lamọ̀ ń ti di kèfèrí kí ló fẹ́ gbà mẹ́ kódà yìí tí ò wí náà wọ́n máa wá lọ gbẹ̀hẹ́n sẹ́rí báyìí nítorí wíwọn tẹ bá wá kaláyìn méjì sí ìsàlẹ̀ rẹ̀ yọ dantí ìgbọ́kúgbọ́ tó ń gbọ́ yé lókè ń yọ dànù o àmẹ́nu yóò kọ́dà ẹnìkan sọ fún mi pé bí wọ́n ti máa ṣe ni pé wọ́n ti ní kíní tá máa fi tọ́ kíní tá bí kíní yẹ́lò nkankan o tẹ bá ti rí tíra àrù wọn wọ́n wà á ti tọ́lé àwọn kankan bẹ́ẹ̀ ibi tí wọ́n fi ọkà nu ẹ wo bí o ti faraja kí ló fẹ́ gbà ń bẹ ń pé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọlọ́ọ̀nà opposite àwọn sọ̀hábì ànábì ni ọ́ inú tí wọ́n máa bàjẹ́ ni bí a bá lù sí yàn lọ ná yà ìwọ sì tún lọ ná àmọ́ lọ ìdùnnú ẹlòmíì lónìí tó pé ló ń súnà náà ni pé ó ti jáde eléyìí inú àwọn ọ̀nà téèyàn fi mọ̀ pé sóhun ti kọjá la ọ̀kan nù àtẹ̀sẹ̀rùn kárọ̀ ọmọ yáàyàn láti pè yàn kèfèrí kárọ̀ ọmọ yáàyàn láti pè yàn ní ombidia
nínú táwọn onímọ̀ júwe fún wa ni pé min madhahiri al-ghuluw min madhahiri al-ghuluw at-tasarru' fi hamli as-silah wal-fatk bil-arwah wa tadmir al-mumtalakat bighayri haqq. tó gbogbo àwọn yìí tá a ti ń wí bọ̀ tẹ́lẹ̀ yìí step upon step ni ibi tí wọ́n padà wá já sí ládé yìí. Layer by layer ni sẹ́rí kò ṣeéṣe kí ọmọ èèyàn kọ́kàn dìde ńjọ́ kan kó sì pàdé èèyàn ẹgbẹ́ rẹ̀ kó sì tọ̀bẹ̀ bọ́lá àbí kó sì yìnyín ń ban àwọn nǹkan kan ti ṣáájú rú àwọn tó ti ṣáájú ni tá a ti ń kàbọ̀ yìí ó ti gbé sórí rẹ̀ pé mùsàmà màláìkà ló yẹ ká máa gbé kò yẹ kí irú àwọn eléyìí ó wà láyé àwọn àlùfáà tí ó ké fún un náà wọ́n ti yẹ̀yẹ́ lọ́dọ̀ ẹ̀ gbé nígbà ní bàbá gbé bàbá kíní wo kódà àwọn ẹlẹ́lòmíì ti bá tiẹ̀ débi àwọn sọ̀hábì ànábì ibùnú òun sọ̀rọ̀ kíní fún yẹn ń sọ̀rọ̀ ibùnú sọ̀hábì ànábì ridwanullahi ta'ala alayhi sí ẹ̀ ń tí ó padà wá lítò bá rí kọ́ọ̀bù òun ni pé ẹ̀mí ọ̀wá ní jẹ́ nǹkan kan mọ́ ẹni tí wọ́n ti fàwé tiẹ̀ yọ kó nu ìjọ la ilaha illallah sẹ́mu pé kọ́ mọ́ gbé ayé mọ́ èyí wọn kò wúwo kò ṣeé ṣe nípìlẹ̀ tí ì bá ipá àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tá à ń fojú wò kínkínkínkín tá à ń kà látẹ̀kan yìí ń ti ń tàrà ń lera wọn èyí tí ó wàá jẹ́ nàtíjà rẹ̀ ní ti gbogbo wa ń witness lónìí ẹ̀mí ọmọ èèyàn yọ wá yẹ̀yẹ́ bí ìbá ṣe pé kìnní kéèyàn lọ kódà kí common sense ó sọ fún yẹn pé mọ́sálásí jimá kánú bó ṣe alùsùn náà yọ kan yọ mọ̀ wá jimá yìí kéèyàn wá gbé mọ́ lọ rúbi àti bọ́ǹbù kọ́mọ ìsàlá àpárọ̀ mọ́ àmọ́ ńgbà táwọn nǹkan wọ̀nyí tó bá ti ṣáájú kò ní jọjúmọ́ kọjọ hàn òun náà bọ́ bá padà ronú sí gbà ládùúrà àwọn eléyìí bọ́sẹ̀ nìkan àmọ̀ rí bọ́ bá tiẹ̀ ní irú jẹun but ẹ̀mí ó ti yẹ̀yẹ́ káwá ké fún gbogbo ẹni tẹ́mi bá yẹ̀yẹ́ bẹ́ẹ̀ kó wo gbogbo hadith anabuwa muhammad kó wo ayé al-Qur'an al-Karim ma kana li mu'minin an yaqtula mu'minan illa khata'a. nínú atharu kan inna min waratatil umur nínú àwọn tí o pé bí yẹn bá ké waratọ̀ ní téèyàn tọrùn ara ẹ̀ bọ̀ tó wúwe má rẹ̀ lọ́rùn tó yẹ pé ní òun náà lọ́ tọrùn ara ẹ̀ bọ̀ téèyàn ọkùnrin soso rẹ̀ lọ́rùn àwọn onímọ̀ ní nínú rẹ̀ ní kíni kẹ́jẹ́ ẹnìkan tọwọ́ rẹ̀ dáadáa nù kọ́ gbẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn wá jọjúmọ́ nínú atharu kan ó tún wá pé wọn là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam nà ká sí ilé ọlọ́run Kaaba gbé huruma mùmíní kan lọ́dọ̀ Ọlọ́run huruma rẹ̀ ju huruma Kaaba lọ bí Kaaba ti ní huruma tó àmọ́ wò kò ní bí ó gba àwọn nǹkan wọ̀nyí bá ti ṣáájú kò sí ẹ̀kọ́ sẹ́sùn kan lẹ́yìn àpò kọ́lọ́ǹkì kọ́sàánù wa. lẹ́yìn tá a ti sọ fúnra wa àwọn madhahirul guluwi yìí àwọn madhahiru mi lè wà tẹ́mi ọ̀ràn tí o àmẹ́nu àwọn bàtà mẹ́nu báyìí náà mo rò pọ́ kọ́tà cross ọ̀pọ̀lọpọ̀ níta àmàrí pé bẹ́ẹ̀ bá ti ń ṣe nǹkan báyìí guluwu nu o. mo wá tún fẹ́ ká tiẹ̀ wo pé asbabul guluw madhahiru àná mo ti ń wí látẹ̀ kan àwọn àpẹẹrẹ rẹ̀ tààfin mọ̀ pé bàbá rí nǹkan báyìí o guluwu ni bàbá rí nǹkan báyìí o guluwu ni àpẹẹrẹ àṣejù ẹsẹ̀ wọn ìmáàmù. asbabul guluwi fi ddin kí ni wọ́n ń fà àti àrí àwọn àpẹẹrẹ rẹ̀ sẹ́mi pa àpẹẹrẹ ni pé bí ìgbà tí ń ti ń rẹ̀yàn díẹ̀díẹ̀ nígbà táwa bá tó rí ìgbà tójú rẹ̀ pọ́n táwa gbà ẹ ṣe kí ló ṣe yín bẹ́ẹ̀ kó tó di ojú pípọ́n nì sẹ́mi pé ibẹ̀ ń la wá fẹ́ lọ nísìn ngbe koko bá ti jọ lójú yẹn gbangba ẹ ní mọ̀pọ̀ rẹ̀ àmọ́sẹ́jọ́ tí ó bẹ̀rẹ̀ sí rẹ̀ ni lọ́jáde jọ̀ ń kọ́ òun ló fi yẹ kí a sọ̀rọ̀ lórí kí làwọn asbab
àwọn tí ń bí àwọn tá a wá ń rí tí ń jẹ́ mọ̀gọ́hìrù yìí pàtàkì jùlọ mọ̀gọ́hìrù eléyìí tá a fi parí rẹ̀ yìí tẹ́mi ọ̀ fẹ́ jẹ́ nǹkan kan mọ́ yìí. asibáàbù yẹn pọ̀ tásìkò lè gbà wá àmọ́ ní láti sọ ní kúkúrú ń pín sọ́nà méjì. aláwọn asibáàbù kharijiya tí èsì pé àwa gan ọ̀ lọ́wọ́ sí àwọn kan ní ni wọ́n kó bá wa. àwa láwọn asibáàbù dakhiliya àwọn asibáàbù táwa gan hun fúnra wa tó yẹ pé àfọwọ́fà ara wa àwọn yóò náà pọ̀. nínú àwọn tí ń fa gbogbo ń tàn rí yìí tó jẹ́ pé mo láwọn kan ni wọ́n kó bá wa mo sì rò pé ó yẹ ká sọ̀rọ̀ débẹ̀ náà torí pé yẹn bá rí bí gbogbo ayé ti dì lónìí yìí pàtàkì jùlọ gbogbo bí tí mùsùlùmí bá wà àti fẹ́ di pé bí wọ́n bá rí yẹn tí yẹn wọ jàlábíà lásán wọnú pléènì nísìn wọ́n fẹ́ wẹ́ nìkan pé kó jókòó tí yẹn pé àtúntò nírun gbà nígbà tí wọ́n bá sáà ti dìde ẹ̀ mọ́ ẹ sọ o ọmọ ẹ bá lóun lọ tọ́ílẹ̀tì torí pé wọ́n rà wọn kan tí ń wọrú ẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. inú tí ó fà á tí a sì gbọ́dọ̀ má máa sọ wọ́n fẹ́ gbọ́ o wọ́n fẹ́ gbọ́ èyí táwọn alágbára ayé náà dálẹ̀ pọ̀ mbẹ́ àwọn tí wọ́n ń pera wọn lálágbára ayé lórí kíni àbòsí tí àbòsí ń wá hàn débi pé gbígbà tí yẹn pèsè ń tọ́ bá ṣe tí yẹn bá wá wo ìtàn àgbáyé ní nǹkan bí 100 ọdún sẹ́yìn àwọn ọmọ yìí tó ti ṣáájú o bọ̀dé díẹ̀ táwa lè kà nínú àwọn àbòsí bàbá kó àbòsí 10 kalẹ̀ lágbàáyé o 9 ló jẹ́ nàṣíbù ti mùsùlùmí ń bẹ 9 ló jẹ́ pin ti mùsùlùmí ń bẹ àbòsí táwọn alágbára ayé ń ṣe láti bí 100 ọdún bàbá kó kalẹ̀ pé àbòsí lélẹ́yìí bẹ́ẹ̀ yẹn bá wádìí ẹ̀ fínífíní ẹ̀ rí i pé ta ló jẹ́ victim 9 ń bẹ mùsùlùmí ni inú èyí tí ó pọ̀ jù kọ́ra gbogbo wa la ké inú nígbà tá à ń kọ́ hádùrù alámìlì islámi wa máa ń wá pé psychospicot ètèfàkéyàtò psychospicot ara ọ̀pọ̀lọpọ̀ ntí ò jẹ́ kílẹ̀ lárúbáwá kó tutù dò nínú ní tìtorí pé àwọn kan ṣàbòsí wọn lẹ́ni ó su ni ó lọ́gbàgbé ẹni ó kó òun ò ní ṣe kíni òun ò ní gbàgbé tẹ́bá tiẹ̀ wá ara àwọn kan tẹ́bá ní tó ẹ̀fìn wọn lẹ̀ ẹ̀ẹ́rì ẹnìkan àbẹ̀yẹn méjì tó pé fi wọn lẹ̀ ń bo òun náà ó tún wá pàṣẹ sọmọ tó bí òun náà pàṣẹ sáwọn kí ló ṣẹlẹ̀ ní psychospicot ní 1916 téèyàn náà lè lọ́ọ́ wò ó kọ́ka àwọn lárúbáwá ìlú mùsùlùmí wọ́n ń bẹ lábẹ́ àwọn atrak nígbà náà ad-dawla al-Uthmaniyya àwọn náà sì ní ọ̀tí àwọn lọ́rùn àwọn fẹ́ gba òmìnira wọ́n wá àwọn náà lẹ̀dí àpò pọ̀pọ̀ máwọn western world àwọn èbó tá à ń wí pé ẹ sọpọ́tì wa òun náà ń pè ní World War I al-harbul alamiyya al-ula pé ẹjẹ́ àjọ kojú àwọn Turkey join àwọn Italy nkankan ẹ̀rá wa tí àwa jẹ́ kínní America UK nkan ẹ̀yẹn kún wa bí a bá ti borí wọn òmìnira tẹ́yìn náà lẹ́yìn ń fẹ́ wọn ní rọrùn ní ọ̀wà ntí ó jẹ́ kí gbogbo Lárúbáwá sẹ́mọ̀kọ́ mọ̀ ẹ̀yà wọn ní Turkey mùsùlùmí ni wọn àmọ́ àwọn náà fẹ́ bọ́ gbé a èsè abẹ́ gba òmìnira kí World War I ó tó parí àwọn ọkùnrin èèyàn méjì ní jẹ́ psychospicot ó nù tán psychis ó kọ̀ọ̀kan nù picot ó kọ̀ọ̀kejì nù mo rò pọ̀ kan wá from France ọ̀kan from UK àwọn méjèèjì ni wọ́n lọ ṣe mítínì tí àwọn ìjọba wọn rán wọn pé ẹ sáfì wọn lẹ o bíjà bá parí tán ìwọ mú ràákì ṣé káfẹ́yìn ní Súríà sẹ́yìn ọ̀fẹ́ Mísírà bí wọ́n ṣe pín gbogbo ilẹ̀ Lárúbáwá eléyìí sọ̀rọ̀ àhesọ o psychospicot SIKES
PICOT of 1916. àwọn wá ní tọ ìjà ti tán o àwọn Túrúkì ti ọtán kẹtàn àwa ni a di new colonial masters fún yín gbogbo ntílẹ̀ Lárúbáwá fi wọ abẹ́ àwọn èèbó ìpìlẹ̀ rẹ̀ nù òyì wọn tẹ́lẹ̀ mi ọmọ Lárúbáwá mi ọmọ mùsùlùmí mi dọ̀la nínú àwọn àbòsí tó hàn kama wàá sọ àwọn àbòsí pẹ́pẹ́pẹ́ èyí tí ó jìnnà tí gbogbo owó tètè rántí ni ti ń ṣẹlẹ̀ ní Palestine káwọn kan mọ̀ pé láti tó lé láàdọ́ta ọdún ẹjá wa náà mọ̀ darí ara wa láàrin àádọ́ta ọdún yìí ẹ wá wo àwọn ibi tí wọ́n ti gbà láàyè pé ẹ̀yin náà máa lọ ẹ̀tí tó dá dúró fúnra yín èyí tí ó jìnnà ń jò ní Sudan yín àyín tòsí wa gbogbo ibi tí ì bá jẹ pé mùsùlùmí ní ń jàjà òmìnira ń rí gbà ń ti ń wínú àwọn kan wá ń jà tiwọn láti ní tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé sẹ́rí kínní yìí ó ti tó polú ọjà gùlúwù táwọn alágbára yìí náà bá fẹ́ gbọ́ àwọn nǹkan wọ̀nyí sẹ́ àwọn gan tó máa mákẹ́ẹ̀tì gùlúwù gbẹ sẹ́bẹ̀ rí tí wọ́n ṣe eléyìí dá àárẹ̀ ẹlòmíì tààrọ̀ ó bu lóòótọ́ gbẹ̀ẹ́ ní táwọn tí wọ́n ṣe fún wa nu nítorí bá gbà ní o báwo bá tiẹ̀ lágbára ká kojú yín lójú ìjà bó ṣe ká máa kojú yín lábẹ́nu ẹni abárímúnú yín eléyìí ń bẹ nù al-asbabu al-kharijiyya tọ́ mo ní wọ́n fẹ́ gbọ́ o wọ́n fẹ́ gbọ́ o ìtàn ni kò sì lè yí padà àwọn àbòsí tí ń ṣẹlẹ̀ lágbàáyé ọ̀pọ̀ nínú àwọn àbòsí wọ́n lé àwọn kan já pléènì ní Libya àwọn sọpọ́ọ̀tì ẹnìkan já pléènì àmọ́ ẹ mọye tí wọ́n san lórí ẹ̀mí kọ̀ọ̀kan kí ni wọ́n ń pè àbá àjáwárí local bay àbí kí ni owó tí èèyàn ní tọ́lọ́mọ̀ bá kó sí mọ́ yẹn owó tí ò ní tó sí mọ́ yẹn láyé òní wọn ní ẹnì kọ̀ọ̀kan tí ń bẹ nù pléènì òye tẹ́ sàn ní gbogbo ẹ̀ ń lébi àsán. bẹ́ẹ̀ bá wá kọ̀m̀pìà rẹ̀ gbogbo ntẹ́yìn náà lè find out ní o bí wọ́n bá wá pààyàn ní Afghanistan ẹni tí wọ́n bá sanwó ẹ̀mí fún tọ́pọ̀ ní ọgbà kàmùsùmíà $500 ẹ̀mí tí mùsùlùmí ò ju $150 lọ àmẹ́mí tìyín gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti tó ẹni ọba fẹ́ lò ó tí ìpolú ọjà gbólúgbé à síbẹ̀ yìí náà rí torí náà bọ́lọ̀mbá ní káwọn náà gbọ́ níbí nìkan ká ti ń wí àwọn tí ń wí fún wọn náà ń wí àmọ́ wọn ò tí ì gbọ́ dì sìn gbà à ẹja lísìn sáwọn ará bíi náà ẹja yọ torí ọ hàn sí gbogbo ayé lónìí pé àwa mùsùlùmí tí a yẹ ṣe aláṣejù pọ̀ ju àwọn aláṣejù lọ a máa ń sọ fún wọn pé ẹyọ tí àwọn aláṣejù nu wọn máa gbẹ́sẹ̀ lé tí ayé òbí ní gbádùn ẹ̀yin náà mú kó mẹ́ àwọn náà ò ṣetán àti mú kó lódodo ọ̀rọ̀ àwọn náà ò ṣetán láti mú kó tó ká dálé yìí ò dó báwọn ká wá bọ̀.